sọ̀rọ̀ àwọn obìnrin náà wà ń bì àwọn èèyàn mi tó tún wà ń bì àwọn náà nu testify sí gbogbo ìwà tí kábíyèsí ń wù ọ̀kan nínú wọn lélẹ̀. kàṣí ìlú mi. kò ní bàjẹ́. kàṣí ìlú mi. kò ní bàjẹ́. kò ní bàjẹ́. ẹ dákun ẹ gbà wá o. táwọn kábíyèsí tó fẹ́ bàlú jẹ́ ó fẹ́ túlù mọ́ wa lórí ó ti tó gẹ́ èmi lè bọ́lá ni mo sọ̀rọ̀ kábíyèsí ọmọ Oyewale ó tó gẹ́ kó sinmi lẹ́yìn Ẹgbẹ́dùn kó sinmi lẹ́yìn Ẹgbẹ́dùn níbi Ẹgbẹ́dùn ṣe ń gbìyànjú fún tó kò ṣe náà ni tó bá ti dé ní ọtí ìsọkúsọ ìtukùtù lẹ́yìn òtí Ẹgbẹ́dùn ọmọ pé kábíyèsí ni ó ní ìwà lójú ó ní àwọn ọmọ ìlú lójú ó ń bà wá lójú jẹ́ ó tó kẹ́ ọ kábíyèsí obìnrin kíkó ní kùlà obìnrin kíkó ni olóso odidi kábíyèsí kó mọ gbọ́ lọ́sọ̀ lọ hòtẹ́ẹ̀lì. ká gbé kọ́ńtàtì fún kó ní 7 million kó tún ní ká bá ń fowó kan fẹ́ ra jíìpù. ẹ̀wọ̀n ọjà ní àtìdè lọ́sẹ̀ o ẹ̀wọ̀n ìdáfi 19 million ṣe. ẹ ti wo 19 million. ẹ gbà wá kábíyèsí ni.